Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adeosun. Ojo Aanu òun ló tún dé sí etí ìgbọ́ àti sí ojú ìwòran yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. Àjúbà yín ò nítorí ọwọ́ agbára yín ìtẹ́ fi ń bá wa ṣiṣẹ́ pọ̀. Àdúpẹ́ torí ọ̀rọ̀ yín ìtẹ́ fi fún wa. Bàbá gba ọpẹ́ gba ìyìn wa. Mo gbàdúrà pẹ̀lú yín lórúkọ Jésù Kristi pé lónìí Ọlọ́run á ṣí wa létí inú. Lónìí Ọlọ́run á fi ọ̀rọ̀ ẹ̀ yé wa. Lónìí ẹ̀mí àti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà yóò wọnú wa. A ó sì jọ yin Ọlọ́run papọ̀. Jésù Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a tún gbé Ọlọ́run fún oore ọ̀fẹ́ àkọ́tún ètí Ọlọ́run fún èmi àti yín pé ká tún jọ ṣí Bíbélì ká jọ yẹ̀ wò. Kókó tí a ó ṣiṣẹ́ lé lórí lónìí ó ní mo pè ní how to know you are in the right church. Bó ṣe lè mọ̀ bóyá o wà nínú ìjọ tòótọ́, pé ìjọ tó wà yìí o pé òun ni Ọlọ́run yàn pé kó wà, àti pé bóyá ìjọ tó wà yẹn ó lè ṣe ayé rẹ ní àǹfààní. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo máa ń sọ̀rọ̀ kan ojoojúmọ́ la dẹ̀ rí ẹ̀rí ẹ̀. Ìyẹn gan ló yẹ kí n gbé ẹ̀kọ́ ìpadà wá lẹ́nu bí ọ̀sẹ̀ mẹ́ta síbi tá a wà yìí. Àwọn tí ìjọ tí wọ́n ti lù sára, òun ló dàbí pé Ọlọ́run darí sí wa. Àwọn tó pọ̀ jù nínú àwọn tó bá wa sọ̀rọ̀, ìjọ ti lù wọ́n síra báyìí. Ó sì ṣe wá láàánú lọ́pọ̀lọpọ̀. A dẹ̀ ń sọ àwọn èèyàn rí ẹnìkan tí mo bá ṣàlàyé ọ̀rọ̀ nínú wọn ló sọ pé ó ní ẹjọ́ báwo lèèyàn ṣe lè mọ̀ gangan. À ń sọ àwọn ní kan bóyá òwe là ń pa. Wọ́n ní kò bá ti sọ kò yé wọn dáadáa. Ẹni má jẹ́ àtàrà wa, gẹ́gẹ́ bí nǹkan mo sọ fún àwọn ọmọ mi yẹn pé ẹ má jẹ́ àtàrà wa. Tẹ́nìkan bá ní àlàyé wa ò yé òun tó ó dáa, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àtúnífẹ́ kẹ́nikẹ́ni kó má rí tán tàbí kó má gbọ́ tán. Torí ẹ̀ la ṣe sọ pé òkè o lónìí a tún padà sí ẹ̀kọ́ yẹn. Bó ti jẹ́ pé ọ̀nà mi, bó ti jẹ́ pé ohun tuntun la tún fẹ́ gbọ́ tàbí ọ̀nà mi la fẹ́ gbé jáde, ṣùgbọ́n a fẹ́ sọ ní èdè ábídí kó lè yé tèmi tiyín. Ẹ jẹ́ kí n kọ́kọ́ clear kíní kan fún wa náà. Ohun tí mo fẹ́ clear fún wa ni wípé there is no perfect church. Lè díjọ kan tó jẹ́ pé wọ́n gba 100%, kò tí ì sí láyé. Tó bá wà láyé Jésù ní ìdí àti wá ìjọ tó ti perfect yẹn, òun lákàn mú kí ohun gbogbo kó ṣeé ṣe fún wọn. So kò sí a perfect church. Ṣùgbọ́n a rí ọ̀pọ̀lọpọ̀ ìjọ tó jẹ́ pé wọ́n ń ṣe kíni o, wọ́n ń làkàkà, wọ́n ń sáré láti dé ìkóríta tí Ọlọ́run fún wa. Àwọn náà fẹ́ ṣe gangan, wọ́n fẹ́ gba máàkì lọ́wọ́ Ọlọ́run, wọ́n fẹ́ ṣàṣeyọrí. A ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìjọ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ṣe àṣeyọrí. A wá rí pé nínú àwọn ìjọ bẹ́ẹ̀ àmì márùn kan wà tá a gbọ́dọ̀ mú sọ́wọ́ òsì, a gbọ́dọ̀ fi jẹun. Àwọn àmì márùn yẹn a fi pamọ́ sọ́wọ́ òsì wa, a ní fi jẹun. Tá bá ti ń rí àwọn àmì yẹn nínú ìjọ àti mọ̀ pé ìjọ tí mo wà yìí o, ìjọ alààyè ni mo wà yìí. Ṣùgbọ́n tá a bá rí àwọn àmì yẹn tá a bá takú, mo gbàdúrà bọ́lọ̀ ti tẹ̀mí ẹ̀bẹ̀ láàyè. Àwọn máa ń pàṣà mọ̀ kan wọ́n ní kì í tètè yé oníbúrẹ́dì àbí tó bá gan. Ọ̀rọ̀ yín ò ní débi àbámọ̀ lórúkọ Jésù Kristi. Ọlọ́run á fún yín ní òyìnbó pè ní courage, will láti gbé ìgbésẹ̀ tó bá yẹ lórúkọ Jésù. Kí ni àwọn àmì márààrún ọ̀hún? Náà ni kókó iṣẹ́ ìránṣẹ́ wa lónìí. Àmì àkọ́kọ́ tẹ́ máa kíyèsí tẹ́ fi mọ̀ pé ṣé ìjọ tí mo wà yìí ìjọ alààyè ni. Ẹ̀rí tó lè gbé mi dé èbúté ire, tó tún lè gbé mi dé ìjọba ọ̀run. Torí ìyàtọ̀ wà láàrin kán gbìyàn dé èbúté ire àti pé kán gbìyàn dé ìjọba ọ̀run. Tó lè ṣe méjèèjì fún wa. Òun náà ni wípé rí i dájú pé adarí rẹ ó kún ojú òṣùwọ̀n ipò tó wà. Ẹ dákun mo bẹ̀ wá nítorí Ọlọ́run. Make sure pé pastor is qualified. Ọlọ́run mi o, is qualified. Ẹ wo ó máa ń ṣé kí n sọ pé ó ń dùn mí ni, ṣé kí n sọ bẹ́ẹ̀ pé ó ń dùn mí. Ara ẹ̀ náà ni ó gbọ́dọ̀ máa dùn mí kí n tó lè máa sọ báyìí. Nígbà tí èèyàn bá ń lọ church, ṣùgbọ́n pastor tó ń darí ayé ẹ̀ nípa tara, tó ń darí ayé ẹ̀ nípa tẹ̀mí, kò kún ojú òṣùwọ̀n tá a lè pè ní ìránṣẹ́ Ọlọ́run. Àti rí wọn dáadáa. Àti rí wọn dáadáa. Àwọn pásítọ̀ kan wọ́n jẹ́ pé ó di dandan pé gbogbo ìṣàmà sọ pé yes sir, yes sir, yes sir. Bí ẹ̀rí ọkàn yín bá tiẹ̀ ní wrong, torí wọ́n ti dúró lọ fún ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì. Èèyàn ò lágbára mọ́ láti yọra ẹ̀. Àwọn pásítọ̀ kan wà bẹ́yẹn, ṣùgbọ́n rí i dájú pé kójú òṣùwọ̀n. Now báwo la ṣe mọ̀ pé kójú òṣùwọ̀n? Bíbélì ti ṣàlàyé ẹ̀ fún wa. Ó ti ṣàlàyé ẹ̀ fún wa nínú ìwé Títù mean Titus. Àwọn tá bá mọ̀ Títù nínú ìwé
Titus chapter 1 verse 5 sí verse 9, a máa dúró ní verse 9. Titus chapter 1 verse 5 to verse 9. Ìwé Títù orí kìíní ẹsẹ̀ 5 sí dé ẹsẹ̀ 9. Ẹ̀rí bẹ́ẹ̀ Paul òun bá Títù sọ̀rọ̀ níbẹ̀ yẹn. Ó ní ìdí tí mo fi ọ́ sílẹ̀ ní Kírétè ni pé kí o lè ṣe àṣepé àwọn iṣẹ́ tó ṣẹ́kù. Ẹ̀rí Paul fi Títù ó filẹ̀ sílùú yẹn tí a pè ní Kírétè. Ó wá ń ṣàlàyé fún pé kì í kó yá mo abandon ẹ ṣáá o, ṣùgbọ́n ìdí tí mo fi ẹ́ síbẹ̀ ni pé kó o lè ṣe àṣepé iṣẹ́ àwọn iṣẹ́ kan wà tó yẹ kó ká parí, ṣùgbọ́n fún ìdí kan tàbí èmi ò lè dúró, ṣùgbọ́n kó o lè ṣe àṣeyọrí ẹ̀ ni mo ṣe ní kó dúró. Mo tẹ̀síwájú bẹ́ẹ̀ ni mo sì ń rọ̀ ọ́ kí o yan àwọn alàgbà ní ìlú kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí mo ṣe darí rẹ̀. Mo láìké èdè òyìnbó ẹ̀jú Yorùbá lọ. Ó ní and appoint elders in every city as I command you. Ẹ̀rí ó ní bá ṣe darí ẹ̀ o, bá ṣe fi lé ẹ lọ́wọ́ o. Àwọn nǹkan tó ń ta ní kó wò, nǹkan táwọn èèyàn kì í wò mọ́ lónìí nìyẹn. Wọ́n á dẹ̀ kó àwọn èèyàn jọ, wọ́n wá kí ayé àwọn èèyàn sábẹ́ òpònú. Ẹlòmíì kì í ṣòpònú, ṣùgbọ́n òun gan ò tiẹ̀ lóye. Ó tún burú ju òpònú lọ, aláìlóye. Wọ́n fi wọn sábẹ́ aláìlóye. Ìmíì wọ́n fi àwọn èèyàn sábẹ́ alágbèrè, ìmíì sábẹ́ ẹlẹ́gbin, ìmíì sábẹ́ tó yẹ kó ní nǹkan mìíràn rojú bóun ṣe máa lówó lọ, bó ṣe máa lọ́rọ̀ mọ́ wọn lára. Ẹ̀rí verse 6 ni wọ́n Bíbélì bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé kí ni àwọn wọ̀nyí gbọ́dọ̀ ní qualification tí Bíbélì ń sọ nìyẹn. Ó ní ẹni tí yóò jẹ́ alàgbà gbọ́dọ̀ jẹ́ aláìlábùkù. Iṣẹ́ tó yẹ pé kò sí, mo sọ fún wa pé kò sí perfect church, bẹ́ẹ̀ ni kò sí perfect human being, ṣùgbọ́n àwọn kan alábùkù ni wọ́n. Ìsọ̀rọ̀ wọn ò lè compose ara wọn gan, bí wọ́n ti ń sọ̀rọ̀ láwùjọ gbàgbà. Alábùkù ni wọ́n, aláìlábùkù. Wọ́n gbọ́dọ̀ jẹ́ oníyàwó kan. Tó bá jẹ́ obìnrin wọ́n gbọ́dọ̀ jẹ́ ọlọ́kọ kan. Ṣùgbọ́n láyé tá a wà iṣẹ́ àwọn káwọn obìnrin kan wà jẹ́ pé wọn ò lọ́kọ, wọn ò ní kankan. Ọkọ ìlú mi ti kọ agbọ́n yẹn o. Wọn ò sí lábẹ́ àkóso kankan, ṣùgbọ́n à ń gbọ́ pé bẹ́ẹ̀ bí wọ́n sábẹ́ àkóso yẹn wọn wá dira wọn mú inú àgbèrè náà ni. Ara wọn kan bẹ́ẹ̀, ara wọn pásọ̀ mi wọ́n jẹ́ pé bọ́tẹ̀ níyàwó wọn sílé fìgọ́ ẹ̀dì níyàwó yẹn, oríṣiríṣi nǹkan òun náà dáwọ́lé, àgbèrè ṣeré ni. Àti bẹ́ẹ̀ lọ. Ẹ̀rí lónìí báyìí a máa rí ọ̀pọ̀lọpọ̀ church wọn kàn dé pásọ̀ kò níyàwó, wọn dẹ̀ ọ̀dẹ́ ní ibi tó ń fi àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí kò yé èèyàn. Àwọn èèyàn dẹ̀ tẹ orí ayé wọn, ìṣẹ̀dá wọn tẹ sábẹ́. Ìdí wà akẹ́kọ̀ọ́ pásítọ̀ nìkan lónìí, akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ìjọ ni. Ìjọ tá bá ti yọ ọ̀rọ̀ pásítọ̀ jáde, a máa emphasize lórí kí ló fà á tí Bíbélì sọ pé oníyàwó kan. Ó tẹ̀síwájú, ó ní ọmọ wọn náà gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́ tí kò ní ẹ̀sùn ìwà ipá tàbí ẹ̀sùn àìgbọràn kankan. Oh my God. Ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ronú ẹ̀ báyìí. Àwọn ọmọ pásítọ̀ wa ṣé ẹ̀yin náà ó yá kí tún kàkẹ́ gbọ́ tó rẹ́nu mi kọ́lẹ́ ti gbọ́ pé ìyá baálẹ̀ lájẹ́. Wọ́n ní ọmọ wọn náà gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́, ẹ̀rí, tí kò ní ẹ̀sùn ìwà ipá, violence, ní ẹ̀sùn ìwà ipá tàbí ẹ̀sùn àìgbọràn kankan. Báàlì ìwé ẹ̀sọ́ gan náà. Mo máa láì kọ̀rọ̀ yẹn, subordination tó wà lára àkàtà. Now ẹ jẹ́ ká máa tẹ̀síwájú bá ti ń kà lọ verse 7. Ó ní alábòójútó jẹ́ ẹni tí a gbé iṣẹ́ Ọlọ́run lé lọ́wọ́. Oh my God. Iṣẹ́ olúwa lọ́wọ́ àwọn wòlíì wa lẹ́nu. Wọ́n ní iṣẹ́ Ọlọ́run, wọ́n ní iṣẹ́ wòlíì, wọ́n fẹ́ ń sọ gan. Wọ́n ní àmà ṣiṣẹ́ wòlíì kan fún ẹ. Kì í ṣe iṣẹ́ Ọlọ́run la gbélé wọn lọ́wọ́. Iṣẹ́ babaláwo la gbélé ọ̀pọ̀lọpọ̀ gbé dání báyìí. Iṣẹ́ ìtàn lọ́pọ̀lọpọ̀ gbé dání báyìí. Iṣẹ́ business lọ́pọ̀lọpọ̀ gbé dání. Wọ́n ní ẹni tí a gbé iṣẹ́ Ọlọ́run lé lọ́wọ́. Nítorí náà kò gbọdọ̀ ní àbùkù kankan tàbí agbéraga. Oh my God. Mọ́mí ṣe ẹ bá mi tó, dáàdì mo níṣẹ́ ẹ bá mi tó. Bó ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ ṣá máa picture pastor yín bẹ́yẹn. Ẹ ti mọ̀ pé ṣé wrong church kọ́ ni mo wà. Mo fẹ́ kẹ́ máa bèèrè lọ́wọ́ arábẹ̀ ṣé kìí ṣe wrong church mo wà báyìí. Ẹ máa ní pastor mi á kàn dúró ni á ní ìwọ ẹgbẹ́ màmá ẹ̀ ló bá wí yẹn. Torí pé ó ti jẹ́ ta ni ó ti jẹ́ ọ̀ṣẹ́ Ọlọ́run. Ẹ̀yìn bí ìgbà tí ẹ kó bá Jésù wà láyé, ó kàn lo agbára ẹ̀ ń lo páì lórí gbogbo èèyàn bó ṣe fẹ́ ni. Ẹ rí wọn lónìí, wọ́n máa gbárí àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn gbà torí pé wọ́n lo anointing. Ẹ̀rí wọ́n ní kò gbọdọ̀ jẹ́ oníjà, kò gbọdọ̀ jẹ́ ọ̀mùtí tàbí alágídí tàbí olójú kòkòrò. Mọ́mí ṣe ẹ ti bá pásọ̀ yẹn fowó dárí.
ẹnìkan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n fẹ́ san owó kan sí àkáǹtì wa so ó wá jẹ́ wọn tó bí àwọn mẹ́rin tẹ ní ó ṣẹlẹ̀ síbẹ̀ 5 ẹ ṣé but ẹnìkan mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí mo mọ̀ dájú àwọn tí ó bá wà ní ìcháàjì wọ́n kàn ní pé 1 million wọ́n kàn nínú àkáǹtì ní 1 million báyìí owó tó pọ̀ bẹ́yẹn arábìnrin masari sọ fún mi 1 million kọ́ máa wọlé wà ní 1 million ta ló sẹ́ndì ẹ̀ wọ́n wo orúkọ yẹn wọ́n ní ṣé kìí ṣe bá ṣe ń sọ lọ́wọ́ báyìí mo kàn rí mẹ́sẹ̀jì ẹni yẹn lórí fóònù tèmi ni ẹ̀ ló sà wọ́n ṣe mistake ní o 100,000 ẹ̀ ń bá dẹ̀ lo bank app Nàìjíríà rí a rí pé yàtọ̀ láàrin mi mọ̀ bóyá tó ìbò rí bẹ́ẹ̀ yàtọ̀ láàrin 100,000 sí 1 million bọ́tì nǹkan péré ni èló gangan lè fẹ́ sẹ́ndì báyìí wọ́n ní kí n jọ owó tó fẹ́ sẹ́ndì ò tó yẹn wọ́n èló lè fẹ́ sẹ́ndì ìbéèrè tí mo bèèrè lọ́wọ́ yín nìyẹn àwọn wọ́n ṣe pọ̀ bára wọ́n ní 100,000 wọ́n fẹ́ sẹ́ndì so ṣé kò tẹ́ request fún 900,000 báyìí wọ́n ní jẹ́ bẹ́ẹ̀ request wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n kẹ́ sẹ́ndì account máa san sí ẹsẹ̀kẹsẹ̀ mo ní ká dẹ̀ ṣe wọ́n fẹ́ dúpẹ́ tọ́jọ́ 6 ó wá sí èmi gan mo ní kí ló dé wọ́n ní wọ́n ló jọ wọ́n lójú ni pé mo dẹ̀ sẹ́ndì ẹ̀ ọ̀rọ̀ yẹn pa mí lẹ́rìn gan mo rò bójú wọn ti rí lọ́dọ̀ àwọn ará bíi lọ́pọ̀lọpọ̀ wọ́n láwọn ò rí pásọ̀ yìí tó sẹ́ndì ẹ̀ wọ́n wà dáadáa nǹkan lẹ̀ tún rí yìí báyìí bẹ́ẹ̀ wọ́n sì wà dáadáa tán máa sẹ́ndì ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ gba owó ẹ̀ padà á máa fún yín torí owó oògùn yín ni ibi tí mò ń lọ gangan nìyẹn wọn kì í ṣe olójú kòkòrò owó yín ò tájẹ́ tiẹ̀ verse 8 ó ní wọ́n ní láti jẹ́ olùfẹ́ àlejò ṣíṣe qualification ni mo sọ make sure pé pásọ̀ yín ní qualification iṣẹ́ tó lòún jẹ́ o olùfẹ́ ohun tí ó dára wọ́n ní láti jẹ́ ẹni tí ó kó ara rẹ̀ ní ìjánu ṣe gbọ́ sáà kì í ṣe onílàwùlàwù jẹ́ pé ẹ lè fàṣírí sí lọ́wọ́ làwùlàwù ni láti jáde tí ó yẹ kẹ́ni kejì kẹta gbọ́ inú ilẹ̀ tí kò máa gbọ́ bẹ́ẹ̀ bá ṣèpàdé àṣírí òun ló kọ́ máa sọ kò qualify nìyẹn ẹ̀rí ó tẹ̀síwájú ní ẹni ìdúró ṣinṣin ọlọ́kàn mímọ́ àti ẹni oníwà títọ́ kì í ṣe bẹ́ẹ̀ wá kó ẹsẹ̀ kan sí ó ní ó gbọ́dọ̀ di ẹ̀kọ́ nípa ìdúró ṣinṣin mú dáadáa gẹ́gẹ́ bá ti kọ́ wọ́n sọ fún wọn ní Paul wá ń sọ fún Timothy ó ní ó gbọ́dọ̀ lè ìwọ fúnra ẹ bá ṣe kọ́ ẹ kí o lè fi ẹ̀kọ́ tí ó yè kooro kí o lè fi hàn pé ìwọ èmi ti kọ́ wọ àwọn tó máa make sure kó fẹ́ fi sórí oyè àwọn tó ti o gbọ́dọ̀ rí dájú pé nǹkan o gbọ́dọ̀ fi ẹ̀kọ́ tó yè kooro kì í ṣe ẹ̀kọ́ àgàmú rárá kì í ṣe ẹ̀kọ́ Ọlọ́run bá mi sọ̀rọ̀ látàná àwọn nǹkan jágbàjàgbà àwọn yẹn kí wọ́n ní kí ó lè fi ẹ̀kọ́ tí ó yẹ kóró kọ́ àwọn ẹlòmíì ṣe tó sábẹ́ níta bá fi léèyàn lọ́wọ́ òun ló ń fún yàn nípa èyí yóò lè fi ìdí òtítọ́ múlẹ̀ fún àwọn alátakò àkọ́kọ́ nìyẹn ẹ̀rí pé mo pẹ́ lórí point number 1 márùn ládé ń lọ rí dájú pé adarí rẹ ó kún ojú òṣùwọ̀n ipò tá a pè sí tí ò bá kún ojú òṣùwọ̀n ó wà kàn dàbí dókítà ni tí ọkọ ẹ mú ẹ lọ bá mọ́mì tọkọ ẹ mú ẹ lọ bá ọ fẹ́ bímọ wọn á mọ ẹ lọ sọ́dọ̀ dókítà wọn á ní kíní operation la máa ṣe yìí o nílùú òyìnbó báyìí bí láti ń gbàdọ̀ rẹ̀ operation àbí nílùú òyìnbó kì í gbàdọ̀ rẹ̀ operation wọn á náà fẹ́ ṣe operation báyìí ni dókítà bá bẹ̀rẹ̀ sí bó ṣe ń kàdà jáde ló ń kó ọ̀bẹ bó ṣe kọ́ ọ̀bẹ jáde ló ń làgò mọ́lẹ̀ ló ń lò wọ́n á lo èkú fọ́ ìgò wọn ní kí ló dé ó lò fẹ́ ṣe operation nígbà táwọn wá di dókítà tọkọ yín ní kí ó bá yín ṣe operation lọ wọ́n wá díẹ̀ lọ́wọ́jú wọ́n wá díẹ̀ lọ wọ́n rí pé primary 6 ló kà ẹjọ́ ṣe máa gbékun yín lẹ̀ fún bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ibe the same thing náà tí ò bá kún ojú òṣùwọ̀n ṣe tá a pè sí ó máa damage ọ̀pọ̀lọpọ̀ ayé. Number 2 rí i dájú pé ìrere Jésù ni kò kárí ìwàásù ìjọ rẹ̀ tó bá pé church yín kì í ṣe ìrere Jésù ni kò kárí ìwàásù màá sọ̀rọ̀ ara yín kan tó jẹ́ ìrere Jésù fún yín o ká lè torí gẹ́gẹ́ bí mọ́mọ́ yẹn sọ fún mi wọ́n ní kí n sọ̀rọ̀ in clear terms kí ló pè ní ìrere Jésù ìrere Jésù ló mú ayé mi dùn ìrere Jésù ló mú ayé mi dá òótọ́ ni ṣùgbọ́n ǹjẹ́ àmọ́ ìrere ọ̀ngàn ṣáà a lè mọ ìrere ọ̀ngàn rí i dájú pé every sermon ìwàásù program tẹ bá ní ìpàdé àdúrà tẹ bá ní rí pé àárín gbùngbùn see to it that the gospel is the central message of your pastor òun ló máa jẹ́ central message ẹ̀ kí wọ́n náà pè ní ìrere gan ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 7 àti 8 ló ṣàlàyé fún wa 1 Corinthians chapter 15 verse 3 and verse 4 bẹ́ẹ̀ sọ pé ó ní nítorí èyí tí mo rí gbà ṣáájú ohun gbogbo ní èmi pẹ̀lú ti fi lé yín lọ́wọ́ Paul ló ń sọ̀rọ̀ yẹn o ó ní èyí tó ń rí gbà lọ́wọ́ Jésù gbogbo ẹ̀rẹ́ o
òun kó lé yín lọ́wọ́. Bí Kristi ti kú, òun ni èrè nìyẹn. Bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé a sìnkú rẹ̀, àti pé ó jíǹde ní ọjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. That is the gospel. Ẹwà ìgbà tẹ́ bá ti ṣàlàyé ìhìnrere tán, àwa ẹwà parí ẹ̀ pé ẹ ronúpìwàdà, torí pé ìkíkú Jésù torí ìjọba rẹ̀ ni kó má bàjá sísan lórí wa. Ìhìnrere nìyẹn. Tó bá pé ìjọ tí giving tó bá fẹ́ lówó giving, tó bá fẹ́ lọ́run ọ̀run ìjọba Ọlọ́run giving, tó bá fẹ́ kọ́lọ́run dáyé ẹ̀ṣẹ̀ jẹ́ giving. Give that way ìyẹn ni ẹ̀ bá kiri ẹ̀ tan ara yín jẹ. We are not in the right church. Tàwọn mi ìjó ṣàánẹ̀ bẹ́ẹ̀ ń gbàdúrà ìjó kankan ìjó ni. Tàwọn máa kó nínú àdúrà, tàwọn máa fẹ́ ohun gbogbo nínú ṣọ́ọ̀ṣì láti bẹ̀rẹ̀ dópin. Wọ́n kàn jó ni. Tàwọn máa ń lẹ́kọ̀ọ́ ẹjọ́ ọ̀rọ̀ Ọlọ́run mi lè gbọ́. Even nínú wàásù gan ìjó náà lọ ń jó mbẹ̀. Tàbí pé bẹ́ẹ̀ ni kò sọ́nà bẹ́ẹ̀ tàbí vision. Ẹ̀mí lọ́n sọ pé gbogbo ẹ̀mí lọ́n sọ pé tọ́lẹ̀ ń sọ fún yín náà kò bá Bíbélì mu. Báwo ló ń ṣe máa sọ̀rọ̀ táwa takò ọ̀rọ̀ rẹ̀? So possible ni, kò ṣeé ṣe. Ẹ̀rí tòbí tó wá pé tí yín báyìí ìrúbọ ni sacrifice. Ẹlòmíì èrò bóyá òun sin Ọlọ́run ìrúbọ. Mátìlẹ̀ máa kó wálé ní aṣọ àkísà aṣọ ní kẹwàá lọ́la. Máa ra ìgbálẹ̀ wá church lẹ́ni tí wọ́n pè nǹkan tẹ́ ń bá kiri nìyẹn. You are in a very very wrong church. Tàbí àwọn ìwàásù tí ò ní ìfẹsẹ̀múlẹ̀ Bíbélì. Ẹni tó bá jẹ àkàrà ńlọrun àpáàdì, ẹni tó bá jẹ ráìsì ńlọrun àpáàdì, ẹni bá jẹ ewédú ńlọrun àpáàdì, tí wọ́n pè nǹkan tẹ́ ń gbọ́ kiri nìyẹn. You are in a very very wrong church. Ṣùgbọ́n tó bá ṣàtìrí dájú pé ìrere Jésù òní kò kárí ìwàásù adarí ó tán, ó ti mú méjì jẹ. Kí ni ìkẹta? Rí i dájú pé gbogbo ènìyàn ló lè lo ẹ̀bùn wọn nínú ìjọ ẹ̀. Ìdájú bẹ́ẹ̀ ó wà important o. Ẹ bá rí àwọn ìjọ kan, ẹ bá wo àwọn ìjọ kan, àwọn kan wà nínú ìjọ yẹn tó lẹ́bùn dáadáa. Àwọn pásítọ̀ kan nínú ìjọ yẹn wọ́n á rí àwọn yẹn as a threat. Wọ́n á rí wọn as a threat. Mo rí àwọn tó bá wọn sọ̀rọ̀ tó ní irú experience mẹ́rin rí. Àwọn tó ní experience yẹn bá ṣe ń wò mí wọ́n máa rẹ́rìn ni, torí ara àwọn nìkan ló lè understand. Tí pásítọ̀ mi bá ti wà, tí tẹ́lẹ̀ mi bá ti kọ́ ẹ̀kọ́ Bíbélì tán, á ti kọ́ àwọn followers wọn ní church, wọ́n á máa like ẹ o, wọ́n á máa jó, wọ́n á máa yọ̀ ẹnu, wọ́n á máa dùn, wọ́n á máa yin Ọlọ́run pé ẹ̀kọ́ ìmáda, wọ́n máa bá àwọn sister yẹn lọ́wọ́. Mọ́mì àì ṣe, God bless you, ọ̀rọ̀ iṣẹ́ wa yé mi ń sìn ni tí wọ́n sọ sister yẹn nìyẹn. Ṣùgbọ́n pásítọ̀ ti rí as a threat. A ti máa sọ pé sí mi lọ́lọ́run pé inferiority complex, ta ló lọ́rùn ò pé ṣe bí wọ́n ní èrè ọkàn ẹ̀ bá jà. Tí o bá ti di bẹ́ẹ̀ ní church yẹn, ti mọ̀ pé you are in the wrong place. Ọmọ àpáàdì rẹ̀ ní irú ìjọba ẹ̀ ń lọ. Kì í ṣe pé bóyá Ọlọ́run fún ẹ ní ẹ̀bùn o lè exercise ẹ̀ ní church iwájú kò síbẹ̀. Ọlọ́run á fẹ́ lómi times 2 ẹ̀bùn tó Ọlọ́run fún Ọlọ́run á fẹ́ lómi o ti wà á dé jẹ́ kí pásọ̀ yẹn mo bá àwọn mọ́mì kan sọ̀rọ̀. Ǹjẹ́ kò ti lọ́dún mẹ́ta báyìí ẹ̀mẹ́ tí mo ń sọ tí máa sọ díẹ̀ máa understand. Wọ́n bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀bùn wọn. Ọlọ́run dẹ̀ fún ní ẹ̀bùn tó ní agbára. Ṣùgbọ́n bá ti ń sọ̀rọ̀ báyìí ẹlòmíì ti ń ṣe the same thing lórí Facebook báyìí, the same thing Ọlọ́run fún mọ́mì yẹn kó ṣe. Pásọ̀ ìgbàláyè ó ti bẹ̀rẹ̀ ó tí gbogbo ẹ̀ ti ń lọ, ó ti ń dùn. Inú kan wọ́n kàn bẹ̀rẹ̀ sí gbógun ni pé tí ò nìkan ni tó bá fẹ́ ṣe program Bible study àwọn àkíní 10% ọmọ church, ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ tiẹ̀ ní ìwòwèrò bó ṣe kún, wọ́n á tún lọ kó ṣíà síta. Ó mà ṣe tó bá yẹ pé bí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ lóyìn ṣe ń behave, òun làwọn Pétérù ń gbà yẹn ṣe behave sí Pọ́ọ̀lù. Pọ́ọ̀lù ò jẹ́ kó gbérí. So tó bá jẹ́ pé òun fẹ́ kó gbérí, kó mọ̀ pé ìta fún ẹ fẹ́ gbà lọ́wọ́, fẹ́ gbà jẹ́ kọ́lọ́run gbà lọ́wọ́ ẹ nìyẹn. Àwọn ò ní kankan. Tó bá lè jókòó síbẹ̀ is to your own detriment. Bóyá ìbò ti ń sọ nìyẹn. Ẹnìyàn láforí kòkò santa jẹ̀bi ẹ̀. So mo fi Ọlọ́run bẹ̀ wá, ẹ jẹ́ ká fi ìyẹn náà sí ọkàn. Ẹ jẹ́ bó nǹkan tí Bíbélì sọ ni nínú ìwé Kọ́ríńtì kẹ́ni orí 12 ẹsẹ̀ 12 àti 13. Ọ̀bìyẹn 1 Corinthians chapter 12 verse 12. Ẹ ká kàdé verse 14 kó lè yí wa dáadáa. Ó ní ara jẹ́ kí ọkàn tí ó ní àwọn ara jẹ́ ọ̀kan tí ó ní àwọn ẹ̀yà púpọ̀. Ṣé bẹ́ẹ̀ ara wa ó jẹ́ ẹyọ kan but ó ní àwọn ẹ̀yà tó pọ̀. Ó ní ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀yà ara tí ó pọ̀ wọ̀nyí ni ó papọ̀ láti jẹ́ ara kan ṣoṣo. Ọlọ́run fi ìjọ wé àgọ́ ara pé ara wa yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ara. Ó yẹ kẹ́ ẹ gbà pẹ̀lú mi bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbogbo wọn bó ṣe jẹ́ ní ẹ̀yà tó yàtọ̀ yẹn, wọ́n ń ṣiṣẹ́ papọ̀ ni. Bákan náà ni ó rí pẹ̀lú ara Kristi tí í ṣe ìjọ. Ṣé ti gbọ́ bẹ́yìn? Bó ṣe ní gẹ́lẹ́ nìyẹn pẹ̀lú ìjọ. Ara wa àti ìjọ the same thing ni. The same bó ṣe ń function bákan náà ni. Oríṣi ẹ̀bùn
oríṣi ẹ̀bùn. Tó bá pé ìjọ tí àwọn adarí yín ti fún yín ní gbogbo yín ní àyè láti lo ẹ̀bùn yín ni, ìjọ yẹn máa gbèrú, ìjọ yẹn máa dùn sí. Ẹ̀rí, ìjọ yẹn á dé àlàáfíà. Tó yàtọ̀ wà láàrin kí ìjọ kó máa pọ̀ sí àti pé kí ìjọ kó ní àlàáfíà, ṣùgbọ́n ìjọ yẹn á pọ̀ sí á dẹ̀ tún ní àlàáfíà. Ẹ̀rí, nígbà tó wá dé ó ní nítorí tẹ́bárà ìkẹ́kà dé verse 14, ọ̀rọ̀ tí mo sọ yẹn wá yé wa dáadáa, torí pé mo fẹ́ lára kan tá à ń ṣe nínú program yìí ni pé ká má jẹ́ kí wákàtí yẹn pọ̀ jù mọ́, káwọn èèyàn lè jókòó lẹ́ẹ̀kan láti gbọ́. Ẹ̀rí, number 4 márùn-ún ni mo pè é. Ó ní rí i dájú pé kò sí ẹlẹ́yàmẹ̀yà nínú ìjọ rẹ. Tó bá ti wà, you are in a wrong church. À ń sọ fún wa nǹkan táwọn èèyàn béèrè tó pọ̀ jù lọ́sẹ̀ yìí, òun là ń kẹ́kọ̀ọ́ yìí o. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ ẹlẹ́yàmẹ̀yà ni, oríṣi ẹ̀yàmẹ̀yà ló dẹ̀ wà. Number 1, ẹ máa rí ìjọ mi wọ́n ní ìjọ Ìgbò. Tàbí ìdí nínú ìjọ yẹn, nínú èèyàn ọgọ́rùn-ún bóyá lè máa rí ẹ̀yà míì tó jẹ́ méjì, gbogbo wọn á jẹ́ Ìgbò. Kì í ṣe ìjọ Ọlọ́run nìyẹn. It doesn't work that way. Ìjọ Yorùbá ni, àti pé church wà kí n sọ Yorùbá nìkan la máa ń sọ. Tó bá pé wọ́n ti fi ẹlẹ́yàmẹ̀yà. Church wa Hausa nìkan ni, wà ní gbogbo wọn báyẹn, àwọn tó gbá Hausa ló wà ń bẹ̀. Now, ọ̀tọ̀ tún nìyẹn. Ẹlẹ́yàmẹ̀yà míì, ẹ̀ka tó lọ wọ ẹlẹ́yàmẹ̀yà míì. Lóòótọ́ ṣọ́ọ̀ṣì yín Yorùbá ni gbogbo yín pátápátá, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ṣùgbọ́n ẹ̀yin gan mọ̀ láì pẹ́ anybody sọ fún yín, àwọn kọ́kọ́sì pastor ni, àwọn kọ́kọ́sì tí ò gbà ti pastor ni, àwọn kọ́kọ́sì àwọn olówó ni, àwọn kọ́kọ́sì àwọn tí ò rí ṣe dáadáa, àwọn kọ́kọ́sì àwọn olùṣe ara wọn lè ti máa rí ní tí wọ́n pé ẹ̀mí Ọlọ́run àti wọn pastor pé òun máa gbálẹ̀ ṣọ́ọ̀ṣì. Àwọn kan jẹ́ pé wọ́n ní access sí pastor. Àwọn kan jẹ́ pé láyé wọn tẹ̀fẹ̀ rí gbẹ wọn nínú àìtàn. Tó bá pé church bẹ́ẹ̀ ló ń lọ, you are in the wrong church. In terms of gangan nìyẹn. Ìwé lè sọ̀rọ̀ kan nínú ìwé Éfésù orí kejì ẹsẹ̀ kejìdínlógún àti ìkọkàndínlógún, Ephesians chapter 2 verse 18 and verse 19. Ó ní nítorí nípa rẹ̀ ni àwa méjèèjì ti ní àǹfààní sọ́dọ̀ Baba nípa ẹ̀mí kan náà. Àwa méjèèjì wo bí ìwà tẹ̀síwájú. Ó ní ǹjẹ́ nítorí náà ẹ̀yin kì í ṣe àlejò àti àjèjì mọ́, ṣùgbọ́n àjùmọ̀jogún ọmọ ìbílẹ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ilé Ọlọ́run. Èèyàn ọmọ Ọlọ́run, ìjọ gbọ́dọ̀, kò sẹ́ni tí ò wà rẹ̀ tí ò gbọ́dọ̀ relevant nínú church, kò sẹ́ni tí ò gbọ́dọ̀ wà important nínú church. It's not about whether you are rich or poor. Kì í ṣe bóyá eléyìí lówó ni àbí olóṣì ni, kì í ṣe bóyá Yorùbá ara wa ni, ọmọ Ìgbò lè ná. A gbọ́dọ̀ integrate. The moment we are a member of the same church as the family, èmi lè máa jẹ́ Adéọ̀sùn, kẹ́yìn máa jẹ́ Adéòtì, èmi lè máa jẹ́ Olúṣọlá, kẹ́yìn máa jẹ́ Adésọjí. It doesn't matter. The moment we belong to the same church, we are one family. A dẹ̀ gbọ́dọ̀ máa ṣe nǹkan as a family. Kò sí ẹni tí ó gbọ́dọ̀ consider ìní ò lè ṣẹlẹ̀ láìsí ìfẹ́. Torí àríkìní yẹn, àrí àìsàn yẹn ní ìjọ lónìí pé ìdá kí wọ́n ká má ní ìfẹ́ ara wọn, tàbí ká máa lo ìfẹ́ ojú. Àwọn gan mọ̀ lára wọn pé ìfẹ́ ilé òdenu sílé wọ́n wà deceitful, tó ìbò ń pè nìyẹn. So a gbọ́dọ̀ make sure pé ìfẹ́ láti lè ṣe nǹkan tá a sọ láàkọ́ yẹn tí ò ní fi sí ẹlẹ́yàmẹ̀yà. So ohunkóhun tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ ba ìṣọ̀kan ìjọ yẹn jẹ́, wọ́n máa ń fà wọ́n tú ní. Kíni kan ṣẹlẹ̀ ẹjọ́ mẹ́ta, ẹnìkan challenge mi ní àgùntàn náà ni àgbòrò jẹ́ kó lọ. Ó ní Jésù fi àgùntàn kan lẹ̀, ó fi àwọn 99 lẹ̀, ó wá àgùntàn kan lọ, wọn á rẹ́rìn. Mo wá ní kí ni Jésù wá lọ tẹ́ ẹ mọ̀, wọ́n ní àgùntàn. Ṣé ẹ wà ṣúọ̀ nìyẹn? Ṣùgbọ́n ẹni ewúrẹ́ ni ó fẹ́ ń kànyàn ni. Mo ní mọ́mì abẹ́gbà pé gbogbo àwọn tó lọ church fún ìgbàlá ọkàn wọn. Wọ́n ní rárá. Mo ní ọ̀rọ̀ yìí ọmọ orílẹ̀ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ. Ṣé bóbìnrin ni wọ́n ní bẹ́ẹ̀ ni? Dádì ńkọ́? Wọ́n láwọn lójókòó lọ́rùn yẹn mo ló dáa. Ẹ jẹ́ ká bàa pé dádì ni pastor church yìí. Arábìnrin kan wá join church wa. Ṣùgbọ́n ó hàn sí gbogbo èèyàn lójú pé ó ń gbé kúlà wá ká ọkọ yín mọ́lé. Ó ti mọ̀ pé èèyàn máa lọ bí iṣẹ́. Ẹ wá gbọ́ pé ó ń gbé kúlà wá sílé. Ó ní góòlù kan, ó fẹ́ ba ìṣọ̀kan ìjọ yẹn jẹ́. Ó dàbí pé tóun àti pastor bá bẹ̀rẹ̀ àgbèrè. Ìṣọ̀kan ti bàjẹ́ nìyẹn. Mọ́mì, ẹ wà àgùntàn lọ àbí? Tí ẹ bá rí pé bóyá wọ́n kéle lórí tàbí ó ṣe kíní kan wá lóhùn tí wá ṣọ́ọ̀ṣì kí lẹ máa ṣe. Wọ́n ní bókú gan àkútúkú ẹ̀ lọ́nà ọ̀run. Mo ní ṣe ẹ̀rọ mi bẹ́ẹ̀. Mo ní àgùntàn yàtọ̀ sí ewúrẹ́. Mo ní nǹkan tó fà á nìyẹn. So mo ní ohunkóhun tó bá fẹ́ ba ìṣọ̀kan ìjọ jẹ́, wọ́n máa ń fàtú ni. Wọ́n máa ń fàtú kúrò ni. Torí pé
ìjọ gbọ́dọ̀ compromise ìṣọ̀kan. Ìfẹ́ dẹ̀ níbi tí ìṣọ̀kan ò bá ti sí ẹlẹ́yàmẹ̀yà máa wà. Tẹ́lẹ̀yàmẹ̀yà bá dẹ̀ ti wà, àdúrà wọn ò lè gbà mọ́. Ara bá ṣe máa mọ̀ pé ìjọ tí mo wà ó máa gbé mi dé bùtèrè nìyẹn. Ṣùgbọ́n tí ó bá ti síbẹ̀, tàbá jókòó síbẹ̀, kò sẹ́ tó jẹ̀bi wa o. Ẹ̀rí. Bíbélì sọ̀rọ̀ nípa ìfẹ́ nínú Kọ́ríńtì kìíní orí kẹtàlá ẹsẹ̀ kìíní sí ẹ̀kẹta. 1 Corinthians chapter 13 from verse 1 to verse 3. Bí sọ pé ó ní bí mo ti lè sọ oríṣiríṣi èdè gbogbo alámọ̀ yẹn, but ibi tí mo lọ gangan bẹ̀ ó ní ó ń sọ̀rọ̀ nípa ní ẹsẹ̀ kẹta, ó ní mo bá fi gbogbo nǹkan tí mo ní tọrẹ fún àwọn aláìní tí mo sì fi ara mi fún ni láti sun, ṣùgbọ́n tí n kò ní ìfẹ́ kò ní èrè kankan fún mi, kò ṣeré ń bẹ. So àìsí ìfẹ́ tí ìjọba ti lè promote love inú ìṣọ̀kan lórílẹ̀ ti lè ṣiṣẹ́, tí ìṣọ̀kan bá lẹ̀ ti wà kò ní sí ẹlẹ́yàmẹ̀yà. Ṣùgbọ́n tí ò bá ti sí yẹn bẹ́ẹ̀ tó bá pé ṣọ́ọ̀ṣì yín ẹlẹ́yàmẹ̀yà ojúṣàájú àwọn kan ní kọ́kọ́sì kan, àwọn kan ìpàdé kan á lọ táwọn kan gbọdọ̀ sí ń bẹ̀, ẹ ti mọ̀ pé ìpàdé tó lè lọ táwọn kan lè sí ń bẹ̀ ní bóyá workers meeting, wọ́n fẹ́ ṣe workers meeting, tẹ́ ẹ bá ti ní worker ẹ̀ lè sí ń bẹ̀, ìyẹn kọ́ ni mò ń sọ, mi fẹ́ kẹ́ ṣì mí gbọ́. Ṣùgbọ́n àwọn kan wà jẹ́ kí wọ́n àkóra wọn jọ, ẹ̀rí òfin tó bá di àwọn kan, pásọ̀ kan ti kíná lójú mi níjọ́ kan mo correct wọn, mo ní kàtà ṣe ìyẹn ò dáa, bọ́ ṣe fẹ́ wọ́n wà nínú ìsìn, kan tó bẹ̀rẹ̀ sí àwọn màmá kan wà táwọn rojọ́, pásọ̀ dẹ̀ pariwo láti inú church, ẹ̀yin wo lẹ́wà bẹ́ẹ̀ yẹn máa bàjẹ́ o, kí ló kàn máa ń ṣe ẹ̀yin pípù wọ̀nyí gan, ṣe bí ṣọ́ọ̀ṣì lẹ́lẹ́ ẹ wá dé ṣọ́ọ̀ṣì tán, ìsìn ò tí bẹ̀rẹ̀ o, ẹ wá dé ṣọ́ọ̀ṣì tán, ẹ kàn dúró ẹrùjọ́ òṣì ń ta yẹn, tó bá yẹ ká àdúrà yín ò gbà, ẹ̀gbọ́n bá ṣe ń sọ̀rọ̀ yẹn, gbogbo wọn ti disappear, wọn ti sá lọ. Wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ wàásù láti bẹ̀rẹ̀ sí, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wàásù, wọ́n á wo pásọ̀ tó ń wàásù, àwọn alàgbà mẹ́ta kan wà, tẹ́ bá ti rí múra wọn, tẹ́ bá ti rí aṣọ tí wọ́n agbádá tí wọ́n wọ̀, tẹ́ bá ti rí ẹ̀ẹ́tì olówó làwọn wọ̀nyí tó tọ́, wọ́n á lọ dúró sí ẹ̀gbẹ́ ìkànnà àwọn jíìpù tí wọ́n gbé wá, wọ́n dẹ̀ ẹ̀rù jọ́ǹbẹ̀, wọ́n á wo pásọ̀ yẹn nínú wàásù, ó ń wò wọ́n lójú wíńdò, kò rí ọ̀rọ̀ sọ báyìí, kò rí ọ̀rọ̀ sọ jáde báyìí, ẹ̀rí tẹ́ bá ti kó ti ń di bẹ́ẹ̀ sọ pé wọ́n church lẹ́wà, àwọn kan wà jẹ́ pé òfin ò kàn, òfin ò bá wí, òfin ò dí ọ̀dọ̀ wọn, ẹ̀rí kí ni ìkarùn-ún, ẹ̀rí pé mo sọ fún wa pé àkókò yẹn à ń try láti ṣe débi pé afẹ́kẹ́ gbọ́ ẹ̀kọ́ kan at once, kíkọ́ ìwé ká drag ẹ̀ lọ títí kò lè pé ẹ̀rín lè gbọ́ tán lọ́jọ́ kan tàbí ní ìjókòó ẹ̀kan, ẹ̀rí rí i dájú pé iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọdé àti ọ̀dọ́ ó jẹ ìjọ yín lógún. Oh my God, ṣẹ́rí bí tẹ́ bá ló ká mi lára mo gbà pẹ̀lú yín sà, tẹ́ bá ní ọ̀rọ̀ ọlọ́ọ̀ká yín láàmà ni ẹ má bínú mà, mo gbà pẹ̀lú yín. ṣẹ́rí kí ni kan máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwọn ọmọ burúkú ló máa ń di àgbà burúkú. Tẹ́ bá wo church lónìí bọ́ yín set it up, kò sí àyè ọmọdé ńbẹ̀, kò sí àyè ọ̀dọ́ ńbẹ̀, ṣé pé wọn ò ní share fún wọn o, but wọn ò ní space, wọn ò rí tí wọ́n rò. Ẹ wo tẹ́ bá kó ọmọ yín lọ sí ìjọ tí wọn ò rí tọmọdé rò, tó bá délẹ̀ tán ìjọ ò ní dá sí, ẹ gbà mo sọ fún pásọ̀ ò ní dá sí, kò kán kí ló ọ̀pọ̀ pásọ̀ kan ọmọ ẹ̀gán ti yan nàná tù, ṣó concern ni, a máa bá ọmọ ìwé excuse ni. Tẹ́ bá yẹ kó ṣe bẹ́ẹ̀, ẹ farabalẹ̀ wo àwọn ọmọ pásítọ̀ yín, ẹ wo nǹkan tán gbé dání, ẹ wò bí wọ́n wúlò fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹ wo bàbá ẹ̀ sọ pé Ọlọ́run ń ṣiṣẹ́ fún, ẹ wò bóyá àwọn ọmọ yẹn náà wúlò fún Ọlọ́run, ṣùgbọ́n ẹ máa tún wá rí àṣírí ní ọwọ́ tán fi mú àwọn ọmọdé ní chọ́ọ̀chì wọn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ mi afterthought ni ọ̀rọ̀ ọmọdé àti ọ̀dọ́, afterthought ni wọ́n kàn ìgbà míì gan máa ń jẹ́ nuisance làwọn ọmọdé máa ń jẹ́ fún wọn. So most times fire brigade approach náà máa ń sábà lò, kò sí ètò tó dúró fún wọn. Nígbà tí Paul bá Titus sọ̀rọ̀, ó débì kan ó ní sọ fún àwọn àgbà ọkùnrin, sọ fún àwọn àgbà obìnrin, ó kàn gbẹnu kó lórí wọn ni. Nígbà tá a dé chapter 2 verse 4, ó gbẹnu kó lórí àgbà ọkùnrin, ó gbẹnu kó lórí àgbà obìnrin, ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan láti verse 4, ó ní nípa èyí ó ní wọn yóò lè máa kọ́ àwọn ọ̀dọ́mọbìnrin yẹn pé àwọn àgbà ọkùnrin tá ti kọ́ láwọn kankan, àwọn àgbà obìnrin láti kọ́ láwọn kankan. Now iṣẹ́ mi àwọn náà wá níṣẹ́ lọ́wọ́, iṣẹ́ tó máa ṣe ni pé wọn yóò lè máa kọ́ àwọn ọ̀dọ́mọbìnrin láti nífẹ̀ẹ́ àwọn ọkọ wọn àti àwọn ọmọ wọn, rí bẹ́yìn àwọn àgbà obìnrin wọ́n á bẹ̀rẹ̀ ministry láàrin ìjọ pẹ̀lú àwọn ọ̀dọ́, bá ṣe máa ṣe ní gbàtàwọn kan tẹ̀ tí ń lead pẹ̀lú example ìgbé ayé tí wọn gẹ́gẹ́ bí àgbà obìnrin is worthy of emulating. Pé àwọn ọmọdé wọn rí pé ó yẹ kéèyàn kọ́ ìwà mọ́mì, ẹ̀rí
gbà jẹ́ pé kí ló fà táwọn pásọ̀ wọn ti kọ́ àwọn àgbà ọkùnrin àgbà obìnrin tán á easy fún àwọn àgbà obìnrin láti transfer that virtue sínú àwọn ọ̀dọ́ obìnrin bóyá àwọn tí ì marry bóyá wọ́n dẹ̀ ti marry wọ́n kọ́ wọn bó ṣe lè tọ́jú àwọn ọmọ wọn ẹ̀rí kì í ṣe bẹ́ẹ̀ nìkan àtàwọn kọ́ wọn verse 5 ó ní láti jẹ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì àti ọlọ́kàn mímọ́ ẹwà àwọn yìí tó wá lónìí majority wọn ṣe bí inú church náà ti dàgbà kí ló wẹ́ kí wọ́n dàgbà tán kí wọ́n dọ̀ràn bó ṣe dà ẹ́ kẹ́ẹ̀dì pé ìjọ tí wọ́n ti dàgbà yẹn wọn ò náà ní ọmọdé wọn ò sè wọ́n jiná òun ló fà á káná sè wọ́n jiná ni láyéláyé orí ibi tán bá kọ́ ẹsẹ̀ tán bá fi wọ́n lé yẹn wọ̀n ní kú òun bẹ́ẹ̀ mọ̀ kátí bèrè sọ nìyẹn ó ní kí wọ́n má ṣe jẹ́ kí wọ́n má ṣe ojúṣe wọn nínú ilé wọ́n gbọ́dọ̀ jẹ́ onínú rere kí wọ́n sì máa tẹríba fún àwọn ọkọ wọn kí ẹnikẹ́ni má bàa sọ̀rọ̀ òdì sí ọ̀rọ̀ Ọlọ́run àbí ṣẹ́ṣẹ́ yìí náà rí báyìí ti dà báyìí even inú church ẹwà àwọn ọ̀dọ́ wa à ń sọ̀rọ̀ kan níbì kan pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run kan nìkan ní olóyè àwọn láyé tá a wà àwọn ọ̀dọ́ wọ̀ fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run bí àwa nígbà tá a wà ní kékeré mo ní kì í ṣe bí òbí gbà míì ìjọ tí wọ́n kọ́ ọmọ wọn lọ ní nínú bẹ̀ wọ́n ti oh God wọ́n ti mú ìdíbàjẹ́ wọ́n ti mú wa yí àwọn ọmọ yẹn nígbà tí wọ́n wà ní kékeré tí wọ́n bá dàgbà tán wọn ò sí nǹkan tó kàn wọ́n nípa Ọlọ́run ẹ̀yìn náà rí báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ó bá ìyá ẹ̀sìn Ọlọ́run tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ìjọba àwọn òbí ẹ̀ sin Ọlọ́run wọn tí wọ́n fojú ẹ̀ mọ̀ tó fà ní pé ìjọ Ọlọ́run wọn ò ṣiṣẹ́ lórí wọn bó ṣe kàn ṣe wọ́n kàn wọ́n á dé church wọ́n á jókòó wọ́n máa wò bọ̀bọ̀ làgùtàn wò wọ́n á rìn jílẹ̀ báyìí wọn ò rí nǹkan kan wọn sí bẹ́ẹ̀ tó pé wọn ò ní program gangan fún wọn ò rí tí wọ́n rò ẹ̀rí wọn ò rí tí wọ́n rò mo jẹ́ nǹkan tó pé mi láìkẹ̀ kí nínú ìjọ kan gbé ọmọ kan kó àwọn ọmọdé kan lọ tí wọ́n mọ́bì kan máa ṣe bálabàlá ṣe akáfẹ́ nìkan tí wọ́n ń tẹ́fì tí wọ́n gan fẹ́ gbé kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa wo àwọn aláìgbàgbọ́ yẹn àwọn tó ń ṣe orò àti kí nǹkan táwọn àgbàlagbà wọn bá wọn ẹsẹ̀kẹsẹ̀ náà máa introduce wọn sí nínú orò ẹ̀yìn nínú eégún nínú ifá nínú ọ̀pẹ̀lẹ̀ wá wa kìrìsìtẹ́nì irọ́ ẹni ṣọ́ọ̀ṣì àgbà ní ṣọ́ọ̀ṣì ọmọdé nìyẹn mi láìkẹ̀ rárá mi láìkẹ̀ rí ṣọ́ọ̀ṣì àgbà wà lọ́tọ̀ sọmọ mi kì í fẹ́ kán máa sọ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀kọ́ tá a bá mọ̀ yẹn ó yẹ ká fojú ọmọ wa mọ̀ láti kékeré ẹ̀ẹ́dì kí mo sọ fún pọ́fẹ́sọ̀ mi ìtorí ẹbí gangan ni torí pé àwọn children ní òní àwọn ni youth ọ̀la àwọn youth ọ̀la ni adult ọ̀túnla so tó bá máa di ọ̀la mọ́ ìjọ mi lọ́wọ́ ìjọ yẹn àti yàn olórí burúkú nítorí àwọn ìjọ kan ní ọ̀tẹ́ bá wà àwọn ìjọ kan lónìí wọn ò ní ọjọ́ iwájú tó bá ní pé àwọn ọmọ wọn ò rí tí wọn rò bàtà wà ní children àwọn ìlú wa di adult lónìí wọ́n ti yàgbà mọ́ wọn lọ́wọ́ ọmọ yóò ní yàgbà lórúkọ Jésù ẹ̀rí nígbà tó di ẹsẹ̀ kẹfà wọ́n jẹ́ pé ọ̀rọ̀ àwọn àgbà obìnrin lásán yẹn wọ́n ti transfer ohun tó mọ̀ sínú ayé àwọn ọ̀dọ́ obìnrin ẹ jẹ́ ká wo àwọn àgbà ọkùnrin nígbà sí oníbàkan náà rọ àwọn ọ̀dọ́mọkùnrin láti kó ara wọn ní ìjánu láti kó ara wọn ní ìjánu ẹ̀rí self-disciplined kàn wà disciplined èdè really pè ní sober minded kàn wà disciplined ẹ̀dá àwọn ọ̀dọ́ wọn wà disciplined ẹlòmíì tó bá ti torí owó bìrìbìrì tàbá jẹ̀bú títí ẹlòmíì tàbá jẹ̀bú ó ta yí ẹ̀ dànù ìdàdànù discipline ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ fẹ́ ṣiṣẹ́ but wọ́n fẹ́ ná millions wọn ò dẹ̀ fẹ́ ṣiṣẹ́ tí wọ́n máa sọ kémi náà ṣe yahoo kémi náà ṣe kíní àwọn kan tó ń sọ pé wọ́n fẹ́ ṣe wọn ò understand pé ṣe náà máa ń kọ́ ayé ènìyàn bí èèyàn ṣe ń kọ́lé ẹ̀rí ó dẹ̀ bá inú jẹ́ gan torí pé ìjọ ló bá ti wọ́n jẹ́ mo gbàdúrà ìjọ ní bàtọ̀ ọmọ yín ní bá yí ọmọ yín jẹ́ lórúkọ Jésù ẹ̀yin náà má kọ́ ọmọ yín lọ sí ìjọ tó má bá yí ọmọ yín jẹ́ ètò ìlànà tí ń kọ́ ẹ̀kọ́ yìí ẹ̀rí ní verse 7 ní nínú gbogbo fi ara rẹ hàn gẹ́gẹ́ bí alápẹ̀rẹ̀ ohun rere ẹ bá wo àwọn ọ̀dọ́mọkùnrin wa láyé tàwa yìí wọ́n ṣàpẹẹrẹ nǹkan burúkú nǹkan tán nínú ayé àwọn náà fẹ́ replicate ẹ̀ nǹkan tán nínú ayé àwọn náà fẹ́ gbégbèsè ẹ̀ wọ́n nínú ẹ̀kọ́ rẹ̀ fi àpẹẹrẹ ìwà pípé hàn ẹni tó kún ojú òṣùwọ̀n ó ní ọ̀rọ̀ tí ó yè kóró tí a kò lè dá lẹ́bi oh God wọ́n ní kí ojú kí ó lè ti ẹni tí ń ṣòdì ní àìní ohun búburú kan láti rí wí sí wa ṣẹ́rí àwọn nǹkan bá wọ̀nyí ṣẹ́rí máa sọ fáwọn èèyàn pé tí Bíbélì bá sọ kinní kan jáde pé ọ̀rọ̀ kan báyà kọ́ jáde báyìí láti inú Bíbélì ẹ dákun mo fi ọ̀ràn bẹ̀yìn kéèyàn tẹ̀lé
kéèyàn tẹ́ kọ́ farabalẹ̀ ní òye ẹ̀ náà kéèyàn farabalẹ̀ ká tabaka kí ní kọjá nínú bẹ́ẹ̀lì báyìí kéèyàn farabalẹ̀ ká kó ká títí ó máa dé kó dá pé yes n ta kọ síbi ìyé mi kì í wá ṣe ẹnìkan ó wá gbé ìgbésẹ̀ gangan lé lórí èrè ẹ̀ kò lópin ṣùgbọ́n téèyàn ò bá ṣe bẹ́ẹ̀ tó bá kà á lóní búlàbúlà tó bá wà pé for one reason or the other mi lè para mi jàre for one reason or the other ayé ò ṣe báyìí mọ́ ayé ò ṣe yẹn mọ́ jàre for one reason or the other air school ní gbogbo wọn yẹn ó máa backfire bẹ́ẹ̀ ni mo wí fún wa ó máa backfire débi pé bọ́lọ́run ṣe dá nǹkan ẹ̀ nìyẹn bọ́lọ́run ṣe dá ayé nìyẹn ọ̀nà tó dẹ̀ gbà dá nǹkan ẹ̀ nìyẹn àwa tá jẹ́ èèyàn lẹ́ran ara àwa ló yẹ ká wá jókòó káwọ̀ pé ewu ń fẹ́ ṣe ń bẹ̀ tí mo fẹ́ tẹ̀lé àṣẹ Ọlọ́run gan ní pàtó ni àbí mo fẹ́ fi tèmi kún exactly bó ṣe rí nìyẹn ẹ máa wo ọba yẹn Ọlọ́run sọ fún lọ sí ìlú yẹn o ó dẹ̀ ní kọ́lọ́ ní kó run gbogbo nǹkan tó bá bá gbóòrùn gbogbo olópin gbogbo nǹkan tó bá bá kó run pátápátá àwọn òfẹ́ rí wọn mọ́ ṣùgbọ́n ọba yẹn wọ́n ló dá ọba ìlú yẹn sí for what reason ó sáré amend ọ̀rọ̀ Ọlọ́run yẹn kékeré ó pa gbogbo àwọn yòókù ó kà amend ẹ̀ tíntínní ni ẹ̀rí ó pàdánù májẹ̀mú ayérayé lórúkọ Jésù ẹ̀ ní pàdánù májẹ̀mú ayérayé so ó wà very important kíkà tẹ́ pé ká máa fi ní dọ́là máa ṣe Ọlọ́run kú fún wa ní opportunity Ọlọ́run á fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa mo gbàdúrà nǹkan ò ní bàjẹ́ tán kí òye ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kó tó yé yín lórúkọ Jésù so báyìí ká gbàgbé àwọn kókó 5 yẹn ká tó máa lọ kókó 5 yẹn mo fẹ́ ká padà sí àkọ́kọ́ bẹ̀ ni pé rí i dájú pé àdáyé rẹ̀ ó kún ojú òṣùwọ̀n ipò ẹ̀ torí pé mo jẹ́rìí yín mọ́mí ẹ̀yin mo bá wí mo jẹ́rìí yín tí télọ̀ bá mọṣẹ́ ẹ̀ ní gbéṣẹ́ fún télọ̀ kó má mọṣẹ́ télọ̀ lásán nìyẹn kì í ṣe ẹ̀yin ló fẹ́ da abẹ́rẹ́ bò aṣọ yín ló fẹ́ da abẹ́rẹ́ bò ẹ̀ ní gbàṣọ yín fún kẹ́kàn gbọ́ pé kẹ́kàn fẹ́ gbàṣọ yín fún télọ̀ kan ní ta ni agbẹ́dá la fẹ́ rán lọ́jọ́ yẹn tòbí ló bá rán a ní kí ló dé ó ní nǹkan tó lóhùn mọ́ lóhùn bẹ́ẹ̀ kan tó pẹ̀lú agbádá nìyẹn ẹ wá fẹ́ lòdì ẹ fẹ́ lòdì ìyàwó ọmọ yín ẹ wá lóhùn náà lẹ fẹ́ gbàṣọ fún bẹ́ẹ̀ mo fi dókítà ṣe àpẹẹrẹ lẹ́ẹ̀kan bí ayé ṣe ń rí gánà nìyẹn o so etí adẹ̀wọ̀n sọ ayé èèyàn fúnra ayé yín ayé ọkọ yín ayé ìyàwó yín ayé àwọn ọmọ yín mo kẹ́kọ̀ọ́ kan nígbà kan mo sọ ọ̀tọ̀ dẹ̀ ni àìmọye àwọn ètò pé nígbà tí wọ́n máa lọ sí ìjọ yẹn àtàwọn àti ọkọ àtaya àti àwọn ọmọ gbogbo ọ̀nà jọ débẹ̀ papọ̀ ṣùgbọ́n kó tó dọ́dún mẹ́ta tó ti ń lọ ṣọ́ọ̀ṣì yẹn gbogbo ìdílé yẹn scatter lójú pásọ̀ wọn lajú ẹ̀ báyìí ìdílé wọn dẹ̀ scatter wọ́n tún fi lọ pásọ̀ yẹn tó dákun ẹjọ́ ta ló ń jìyẹ ta ló máa jìyẹ kò kàn pásítọ̀ mọ́ ó wà important pé àdáni ó kójú òṣùwọ̀n competent lóyìnbó ń pè bẹ́ẹ̀ competent ó wà worthy pé pásítọ̀ lélẹ̀ nítorí pé dáàdì tẹ́ bá ní lọ́ọ̀yà tó bá ń ṣèwé gbèrú tẹ́ bá rí pé kò mọṣẹ́ ṣe ẹ̀rí kò lọ́dọ̀ ẹ̀ èkejì bá a ṣe sọ ẹ̀ mẹ́jà gbàgbé ó sọ pé rí i dájú pé ìrere Jésù òní kò ká rí ìwàásù yín ìrere Jésù ẹgbórí yẹn ni ìrere Jésù ló mú ayé mi dùn ìrere Jésù ló mú ayé mi dára ìrere Jésù ni o kì í ṣe àwọn bálabàlá tẹ́ ń gbọ́ wọn yìí o bálabàlá pátápátá ni bísínẹ́sì tí wọn làwọn ń ṣe so tó bá yẹ pé lẹ́yìn báyìí wọ́n gbé wòlíì arápájà wá lọ́la wọ́n gbé wòlíì arẹ́sẹ̀jà wá lọ́tùnla wọ́n gbé wòlíì gbanilétí kókó yìí kọ́ ni òun náà gbé wá lọ́tùnla wọ́n ṣàǹkó wọn kiri ṣá ẹ̀yin náà máa di dumping ground ilé adé amú àṣà tiẹ̀ wá tòun adé amú àṣà tiẹ̀ wá ẹ lè ń gbàdúrà dàbí ọtí pàṣẹ wa sọ programu gbẹ̀yàmí dànù rántí 10 years ago gbẹ̀yàmí dànù náà ló ń jẹ́ 5 years ago gbẹ̀yàmí dànù náà ni programu yìí lọ́dún ìgbẹ̀yàmí dànù ìjọ ògan ni ìyá fẹ́ kó láyé yín gan nígbà tí ẹ bá ó tọ́ ẹ má bínú ìgbẹ̀yàmí dànù fún ọdún 10 ọjọ́ wo ni ní ìyá máa tán tẹ̀ ní ṣe programu gbẹ̀yàmí dànù mọ́ àwọn kan bá wọn yẹn kọ́ ni kò bá bíbélì mu gan kò bá bíbélì mu tẹ́ ẹ bá fẹ́ kí ìyá tán ayé òun á tẹ̀lé àṣẹ bíbélì Ọlọ́run á sọ di alágbára àwàdì kò ṣe é mú fún àwọn ẹ̀mí òkùnkùn ìyá yìí kò sí ìyá nǹkan tó fẹ́ máa fàdúrà gbọ̀n dànù ẹ̀rí wọ́n ti fi ìwà bí Ọlọ́run ẹ̀rí wọ́n ti yọ́kùnù ayé àwọn kìrìsìtẹ́nì wọ́n fi àwẹ̀ àti àdúrà dípò àwẹ̀ àti àdúrà lè gbé ní ẹni ìwé nínú ẹ̀ṣẹ̀ kò possible tó bẹ́ẹ̀ ni àrùwà nínú ẹ̀ṣẹ̀ kárí kò rí ọ̀fẹ́ máa pọ̀ sí oníkámárì so mo bẹ̀ wá kókó ọ̀nà kan fi ọ̀rọ̀ Ọlọ́run hàn yín sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ nípa ìjọba Ọlọ́run nípa bí èèyàn ṣe ń gbégbé ayé rere nípa bí èèyàn ṣe ń ní sùúrù fún Ọlọ́run nípa àwọn kan tó máa jẹ́ kí ayé yín kó bọ́ sójú ọ̀nà nìyẹn. Number 3 tí a ṣàlàyé lónìí ni pé rí i dájú pé gbogbo èèyàn ló láàyè lo ẹ̀bùn ẹ̀ no reason for competition
Ọlọ́run fún yín ní ẹ̀bùn teaching, yes, and then teach. Pastor rí as a threat. Ẹ bá jẹ́ the best teacher ní church, pastor yin Ọlọ́run lógo fún ayé yín ni pé máa dúpẹ́ ọmọ mi náà nínú gbàgbọ́ ní nǹkan tó yẹ kí pastor máa ó yẹ kó máa fàyè yín yan gan ni pé ẹ wo ọmọ mi nínú gbàgbọ́ ẹ bó ṣe ń teach tó pé olórí búkú bàbá la máa gbàdúrà pé kọ́ ọmọ má ju òun lọ, olórí búkú òbí ló máa sọ bẹ́ẹ̀, òbí táyé ti bàjẹ́ ló máa ní dáṣọ àmúsọ fún àwọn òwe kan wà tí ò ṣe pa ọmọ tó dógún èmi náà dógún àwọn yẹn ò sí fún ọmọ Ọlọ́run láti jẹ́ òbí gidi máa fẹ́ kọ́ ọmọ kó bìtì rẹ́kọ̀dù òun ni. Bẹ́ẹ̀ náà ló ṣe kó jẹ́ pásọ̀ yẹ kó rí ẹni tí Ọlọ́run bá ń lò fún ẹ̀bùn gẹ́gẹ́ bí added advantage fún church yẹ, kò yẹ kó rí as a threat. Tó bá ti bẹ̀rẹ̀ sí wàásù yẹn àwọn mọ́mì yẹn ni tó bá ti bẹ̀rẹ̀ Bible study tí wọ́n ní program kan tó ń ṣe wọ́n dẹ̀ sọ pásítọ̀ náà o, pásítọ̀ ló fàṣẹ sí o program wa gbó before you know it wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo àwọn tó fẹ́ gbàjọ ìmọ̀ mi lọ́wọ́ ẹ lọ gbàdúrà ẹ bá fẹ́ gbàdúrà ìjọ ìmọ̀ mi lọ́wọ́ kó ń tọ̀ ọ̀rìn rẹ̀ já gbàdúrà wọ́n á gbà tó wá ní mo rí nǹkan ní ọjọ́ kan irọ́ náà ń pa wọ́n ti ní threat ni threat ti wà níwájú wọn báyìí ni wọ́n dẹ̀ pé ẹni báyìí Ọlọ́run ń lò ṣùgbọ́n tí ìjọ yìí bá ti bẹ̀rẹ̀ láti pé ẹ gbàdúrà àwọn tó fẹ́ gbàjọ mọ́ mi lọ́wọ́ ó ń pa kàn ẹjọ́ kan wọ́n máa gbàdúrà tiẹ̀ náà lé lórí but kó tó dìgbà yẹn ni mo ṣe ń bẹ̀ wá pé ẹ jẹ́ ká try láti gbé ìgbésẹ̀ ẹ má bínú ní arákùnrin kan bíi tọrọ yẹn pa lẹ́yìn dáadáa ni. Number 4 tá a sọ fún wa lónìí 5 ni ó ní rí i dájú pé kò sí ẹlẹ́yàmẹ̀yà nínú ìjọ rẹ̀ rí i pé àti kẹ́kọ̀ọ́ yẹn mo mọ̀mọ́ craft ẹ̀ bẹ́ẹ̀ ni láti padà síbẹ̀ kẹ́nikẹ́ni má sọ pé ẹ̀sà kò yé wa dáadáa ni bí mọ́mì yẹn sọ dáadáa ni a sọ dáadáa báyìí o rí i dájú pé kò sí ẹlẹ́yàmẹ̀yà nínú ṣọ́ọ̀ṣì yín òfin kan wà fáwọn kan kí mi wà fáwọn míì ìjọ Ọlọ́run kì í wọ́ọ̀kì bẹ́ẹ̀ yẹn ìjọ Ọlọ́run máa jẹ́ ní kété tẹ́ bá ti jẹ́ ọmọ ìjọ kan náà, ní kété tẹ́ bá ti wà ní abẹ́ òrùlé ìjọ kan náà, kò sí ọba kò sí jóyè kò sí alágbára kò sọ́lẹ̀, you are all equal before God. Tó bá pọ́n wọ́n design church yín bẹ́ẹ̀ yẹn tó yẹ pé olówó ó ń sọ̀rọ̀ olówó olòṣì sọ̀rọ̀ olòṣì lẹ́sìn bá kiri kì í ṣèjọ Ọlọ́run o kò rẹ̀ sí nǹkan tó máa ọ́fà yín ẹ̀rí. Ẹ̀kọ́ ìkarùn-ún ìtakọ́ kí a tó parí gbogbo náà ni pé rí i dájú pé iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọdé àti ọ̀dọ́ ó jẹ ṣọ́ọ̀ṣì yín lógún. Tí ò bá ti jẹ wọ́n lógún future ò sí fún àwọn ọmọ yín o, mi ì ṣépè o. Tí ò bá ti jẹ ìjọ yín lógún àwọn ọmọ ọ̀hún yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yà lọ bá àwọn ẹ̀ka ìjọ wa kan ṣe program àdèwárí àwọn ọmọdé inú máa bẹ̀rẹ̀ sùn àwọn ọmọdé wọ́n dẹ̀ jáde wọ́n kọrin wọ́n kàkọ́ sórí láti kékeré mọ́ tí bàtà àwọn kàkọ́sórí ní kékeré gbogbo àkọ́sórí yẹn pátá ó sì wà ní ọpọlọ dìsìn níwájú Ọlọ́run àti èèyàn. Wọ́n rántí ìgbà tí mo wà kékeré wọ́n fún mi ní àkọ́sórí kan tẹ́ẹ̀bà ní bínú. Nígbà tí wọ́n fún wa ní àkọ́sórí yẹn wọ́n ní kàkà ẹsẹ̀ yẹn máa pọ̀ o. Ṣùgbọ́n dòní nínú ìwé Samuel kìíní orí 2 ẹsẹ̀ 17 títí lọ síwájú pé ẹni Ọlọ́run kan tọ̀ Élì wá ó sì fún pé báyìí ni Olúwa wí gbagba kí èmi fi ara hàn ní ilé bàbá rẹ nígbà tí ń bẹ ní Egypt ní ilé Pharaoh èmi kò sì yọ ọ́ kúrò láàrin gbogbo ẹ̀yà Israel láti jẹ àlùfáà mi láti rúbọ lórí pẹpẹ mi láti fi tùràrí jóná láti wọ éfòdì níwájú mi. Wọ́n kọ́ wa dé pé wọ́n tún kọ́ wa lórí àkà lórí débi pé àmọ́ ló di bó ṣe ń sọ̀rọ̀ yìí mi ò láì wo bẹ̀ yẹn mò ń kà lórí pátá ni gbogbo ẹsẹ̀ yẹn gbogbo chapter yẹn pátá from verse 2 ó mà ṣe o. ṣùgbọ́n lónìí àwọn ìjọ kan wà jẹ́ pé wọn ò náà ní àwọn ọmọdé kò sẹ́kọ̀ọ́ fún wọn ò fi béèrè wọn láti kékeré wọn ò tẹ̀ láìkì báìbù gan ọmọ mi ò tẹ̀ ní báìbù gan mọ́mì tó bá pẹ́ ń ṣe bẹ́ẹ̀ náà ọmọ yín báìbù tẹ́ bá ti lò kù ò lẹ́ ń gbélé àwọn ọmọ yín lọ́wọ́ dídì ìfowóra báìbù rí ẹ̀dẹ̀mọ́ egèlè tẹ́sí àlàyé yìí nítorí Ọlọ́run. Ara nǹkan tó ń fà náà nìyẹn tó pé wọn ò fi kọ́ ní ìjọ yẹn pé àwọn ọmọdé kìí ṣe pé kẹ́ ẹ lo báìbù ẹ máa try ẹ̀ tó bá dé church ìjọ Sunday ẹ wo owó àwọn ọmọdé àwọn tó bá tiẹ̀ wà ní báìbù bẹ́ẹ̀ àtọ́làtọ̀ báìbù tó ti last dent ni báìbù tí wọ́n ti fi díẹ̀ nù jí lára ẹ̀ ìtàn ti fi mí ṣe jẹun tán wọ́n sáré ya wọ́n fi nuwọ́ wà ń bẹ̀ báìbù ọmọ míì bóyá Exodus orí 4 ló ti bẹ̀rẹ̀ àwọn yòókù ńkọ́ báìbù ọmọ míì ebéèrú ló parí sí ebéèrú ẹ̀rí rí dájú pé ọmọ yín ó ń gbọ́ kodoro ọ̀rọ̀ Ọlọ́run wà lábẹ́ ẹ̀kọ́ tó yí èkóró ó wà lábẹ́ ẹ̀kọ́ tó ní agbára ó jọ ọmọ tá a ti ṣèjìnà tó bá lọ school ẹ̀rù ní báyìí tó bá kù ní àkàtà yín ọkàn yín á balẹ̀ tó dẹ̀ mọ̀ pé ń tọ́mọ yín gbà lọ́wọ́ mi ẹ̀rí bíbélì dẹ̀ sọ bẹ́ẹ̀ o onítọ̀ ọmọ rẹ̀ ní ọ̀nà tó máa tọ́ ní tó bá dàgbà tán ó ní kò ní kó òótọ́ lọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n tá a bá yẹ pé inú ìjọ bọ̀wọ̀ wọ ni ẹ ti ìran náà lẹ́jọ́ kò tì
kílẹ̀ tí jókòó tì náà ẹ jókòó tí afẹ́fẹ́ yẹyẹ ẹ ra gèlè títí ẹ ra bàtà títí ẹ ra nǹkan tẹ̀ kàn rà jọ ṣáà nìyẹn program upon program ẹ lọ ṣeré ẹ lọ jó ẹ lọ jẹun ẹ kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mo gbàdúrà fún yín pé ọjọ́ ọ̀la yín kò ní mẹ́hẹ̀ lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fún yín pé kájọ kẹ́kọ̀ọ́ pọ̀. Mo dẹ̀ gbàdúrà pé ọ̀rọ̀ Ọlọ́run yóò wá sàn yóò ṣe wá ní lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa mà tún dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ látẹ̀ fún wa. Mo gbàdúrà fún yín agbára tẹ́ fi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ fi sí ojú ìmọ̀ àti ṣe Ọlọ́run á fi fún yín. Ọlọ́run la ọ̀nà yín. Mo ní Ọlọ́run la ọ̀nà yín. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run máa ń wò yẹn sàn ọ̀rọ̀ yìí á wò yín sàn lórúkọ Jésù. Ayé yín á sì tẹ̀síwájú. Ayé àwọn ọmọ yín náà dára. Lápapọ̀ àjọ yín Ọlọ́run Jésù Olúwa wa. Àmín. Jẹ́ kí ọ̀rọ̀ Jésù àfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tẹ̀mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Àti rí àánú gbà náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.